nítorí ìdájọ́ mánigbàgbé lórí òmìnira ìjọba ìbílẹ̀ yìí. Àwọn èèyàn wa yóò bẹ̀rẹ̀ sí fa àwọn adarí wọn láṣọ lọ́rùn báyìí o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé òṣùbà káre fún ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ìdájọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ lórí òmìnira àwọn ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìṣàkóso owó tó tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ káàkiri Nàìjíríà, èyí tí àwọn gómìnà ń kó sí ìpamọ́. Tinubu ní àwọn aráàlú, pàápàá àwọn tó kù díẹ̀ káàtó fún, yóò bẹ̀rẹ̀ sí fa àwọn adarí wọn lágbègbè láṣọ lórí bí wọ́n ṣe ń ná owó ìlú tó ń wọlé fún wọn láti àsìkò yìí lọ. Bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ní ilé ẹjọ́ àgbà náà gbé ìdájọ́ kalẹ̀ wípé kí àwọn gómìnà dẹ́kun láti máa gba owó tó tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ nítorí pé wọn kò lẹ́tọ̀ọ́ sí i, àti pé ó ti wá di ìwà ìbófinmu báyìí o. Bákan náà ní ilé ẹjọ́ tún pàṣẹ pé àwọn gómìnà kò lẹ́tọ̀ọ́ láti máa tú ìṣàkóso àwọn tí wọ́n dìbò yàn sáwọn ìjọba ìbílẹ̀ ká, àti pé nípa ṣíṣe èyí wọ́n ti ń tàpá sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999. Kò pẹ́ sí àsìkò tí ìdájọ́ yìí wáyé ní ààrẹ Tinubu sọ pé bí ìjọba ìbílẹ̀ kò ṣe rí iṣẹ́ ṣe mọ́ jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ìpèníjà tó ń dojúkọ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí láti ọdún pípẹ́ sẹ́yìn. Nípasẹ̀ ìdájọ́ yìí, àwọn èèyàn wa pàápàá àwọn mẹ̀kúnnù yóò ní àǹfààní láti bẹ̀rẹ̀ sí fa àwọn adarí wọn níjọba ìbílẹ̀ láṣọ láti ṣàlàyé bí wọ́n ṣe ń náwó àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́. Wọ̀nyí lohun tí àjúrì Ngelale tó jẹ́ agbẹnusọ Tinubu sọ síta. Ngelale tẹ̀síwájú pé ohun tí wọ́n fi ránṣẹ́ sí àpò àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ ni yóò bẹ̀rẹ̀ sí di mímọ̀ báyìí o, àti pé wọ́n gbọ́dọ̀ máa fi ṣe àwọn iṣẹ́ tó yẹ láti ní àwíjàre kankan. Ìṣàkóso mi ló gbé èyí dìde nítorí ìgbàgbọ́ wa ni pé ohun gbogbo gbọ́dọ̀ tu àwọn èèyàn wa lára, àti pé ìdájọ́ tòní yóò fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo wọn tí wọ́n bá yàn sípò òṣèlú níjọba ìbílẹ̀ ni yóò bẹ̀rẹ̀ sí ṣàkóso àwọn ohun àmúṣọrọ̀ aráàlú. Òfin yìí fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí ìdánilójú pé a lè lo ọ̀nà òfin láti fi ṣàtúntò orílẹ̀-èdè yìí àti ètò ọrọ̀ ajé wa láti lè kí Nàìjíríà wà ní ipò tó dára àti láti gbé fún àwọn èèyàn wa. Bákan náà ló gbé òṣùbà káre fún adájọ́ àgbà àti mínísítà fọ́rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí àti Lateef Fagbemi lórí ọkàn akínkanjú rẹ̀ tó sì ní iṣẹ́ tó ṣe pàtàkì ní ìdájọ́ tó wáyé náà. Tó kì í dùn kó pọ̀, àánú ìjù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára 24 pẹ̀lú èmi ọmọ yín Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. Títí di ìgbà mìíràn tá ò fìrè àti ayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.